lọ́wọ́ sí bí àwọn ọmọ ẹgbẹ́ top ṣe ń gba ipò lábẹ́ ìṣèjọba Adeleke. Omoluabi Caucus. Àwọn kan tí wọ́n pe ara wọn ní Omoluabi Caucus nínú ẹgbẹ́ òṣèlú APC nípínlẹ̀ Ọ̀ṣun sọ pé àwọn kò mọ̀ sí bí àwọn kan lára àwọn ṣe gba ipò kíátíkà ìjọba ìbílẹ̀ lábẹ́ ìṣèjọba ẹgbẹ́ òṣèlú PDP tí Adémọ́lá Adeleke jẹ́ gómìnà fún. Àwọn rántí pé bí àwọn ọmọ igun top ṣe wà nínú kọmíṣánná Adeleke ni wọ́n wà lára àwọn olùdámọ̀ràn pàtàkì fún gómìnà tí wọ́n tún wà lára àwọn ìgbìmọ̀ kíátíkà tí ìjọba ṣẹ̀ṣẹ̀ yàn báyìí. Àmọ́ ṣá, ẹgbẹ́ náà lábẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC lọ́sùn tẹ́lẹ̀ Adélọ́wọ̀ Adébíyì ṣàlàyé pé ẹnikẹ́ni lára àwọn tó bá gba ipò lábẹ́ ìjọba Adeleke gbà á nípasẹ̀ ìbáṣepọ̀ tó ní tàbí àwọn èèyàn tó mọ̀ nínú ìjọba náà. Ó ní kì í ṣe nípasẹ̀ àwọn ọmọlúàbí tàbí lábẹ́ the Ọ̀ṣun Progressive Top tí àwọn ti túká. Adébíyì ṣàlàyé pé kò sí ìgbà kankan tí top ṣe àdéhùn láti ṣiṣẹ́ fún ẹgbẹ́ òṣèlú PDP eléyìí tí ó lè fa fífún àwọn èèyàn àwọn ní ipò gẹ́gẹ́ bí àhesọ tí ó ń lọ káàkiri báyìí. Ó ní àwọn mọ̀ pé ìpinnu ọkàn àwọn aláhesọ ní láti bà orúkọ bàbá ìsàlẹ̀ top ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá jẹ́ eléyìí tí kò sì lè ní àbáyọrísí rere kankan. Ó sọ síwájú pé èrèdí wàhálà nínú ẹgbẹ́ òṣèlú APC ní láti rí dájú pé ẹnikẹ́ni kò fi ẹ̀tọ́ ẹnìkejì dù àti láti mú èròǹgbà ìdásílẹ̀ ẹgbẹ́ èyí tó yàtọ̀ sí ìmọ̀tara ẹni nìkan ṣẹ. Adébíyì tẹ̀síwájú pé ohun tí àwọn máa ń pariwo ní àtúntò ẹgbẹ́ fún àṣeyọrí nínú ìdìbò. Ó sì jẹ́ nǹkan ìbànújẹ́ pé àwọn ọ̀kánjúà nínú ẹgbẹ́ náà kò gba ìmọ̀ràn eléyìí tí ó yọrí sí bí wọ́n ṣe lulẹ̀ lọ́sùn. Ó ní kì í ṣe gbogbo àwọn ọmọ ẹgbẹ́ náà ni wọ́n nígbàgbọ́ pátápátá nínú ìfarajìn tí ó jẹ́ àfojúsùn ẹgbẹ́ onítẹ̀síwájú. Nítorí náà, ó lè má ṣeé ṣe láti dá wọn dúró nínú ìtẹ̀síwájú èròǹgbà wọn láti gba ipò lọ́dọ̀ Adeleke. Lórúkọ bàbá ìsàlẹ̀ wọn, ọ̀gbẹ́ni Rauf Arẹ́gbẹ́ṣọlá Adébíyì dúpẹ́ lọ́wọ́ àwọn tí wọ́n dúró gbagbagba ti ẹgbẹ́ náà tí wọ́n sì nígbàgbọ́ pé láìpẹ́ ni òkúta tí ọ̀mọ̀lé kọ̀ sílẹ̀ yóò padà di pàtàkì ìgúnlẹ̀. Medinat Adésóyè ló ń jábọ̀ ròyìn fún Etí Ọba TV.